Ogun Agbẹkọya. Nígbà tí àwọn àgbẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣara wọn jọ yìí tí wọ́n sì dí gbogbo ọ̀nà tó wọ ìlú náà pa pátápátá tí ìjà ńlá sì bẹ̀rẹ̀ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 1969, ààfin Ṣọun Ogbomọṣọ làwọn oníjà náà kọ́kọ́ kọrí sí tí wọ́n sì sun ààfin náà kanlẹ̀ gbúrúgbúrú. Àwọn ọlọ́pàá tí wọ́n wà nítòsí àtàwọn tí wọ́n wá gbowó orí pàápàá kò dúró mọ́, wọ́n na pápá bora lẹ́sẹ̀kẹsẹ̀. Eré burúkú ni wọ́n sá jáde nílùú náà. Ọ̀kan nínú wọn tó ń ṣe díẹ̀díẹ̀ tí kò yára tó, àwọn àgbẹ̀ náà mú un balẹ̀, wọ́n pa á bí ejò àìjẹni. Àwọn méjì míì tọ́wọ́ tún tẹ̀ pàápàá kò lè délé wí ní gbangba níbẹ̀ ni wọ́n ti yanjú wọn. Bẹ́ẹ̀ ló kù di 3 níbi ìjà Ògbómọ̀ṣọ́. Kíjà yìí tó bẹ́ kó tó bẹ̀rẹ̀, àwọn àgbẹ̀ ti gbé ìgbésẹ̀ kan. Lásìkò tí gbìmọ̀ Ayọ̀ọ́lá ń jókòó, àwọn èèyàn ti gbà wọ́n nímọ̀ràn pé táwọn náà bá fẹ́ sọ̀rọ̀ níwájú ìgbìmọ̀ yìí, àfi kí wọ́n lẹ́gbẹ́ tiwọn, bí bẹ́ẹ̀ kọ́ kò sẹ́ni tí yóò gbóhùn wọn. Báyìí làwọn aṣáájú àgbẹ̀ gbogbo tí wọ́n ti ń fa wàhálà yìí pàdé nìbàdàn. Wọn kò ṣe ọ̀rọ̀ náà láriwo rárá o. Níbi ìpàdé wọn náà ni wọ́n ti sọ orúkọ ẹgbẹ́ wọn tí wọ́n sì sọ pé Agbẹkọya ni àwọn yóò máa jẹ́, tí wọ́n sì fi àgbẹ̀ kan tó lóògùn hánrán Tàfá Adéoyè ṣo lórí wọn. Nítorí bẹ́ẹ̀, nígbà tíjà Ògbómọ̀ṣọ́ yìí bẹ̀rẹ̀, àwọn àgbẹ̀ ti lẹ́gbẹ́ tiwọn, wọ́n sì ti lórúkọ ẹgbẹ́ Agbẹkọya ni wọ́n ń jẹ́. Ohun tí kò jẹ́ káwọn àgbẹ̀ 22 tí wọ́n mú láti Ògbómọ̀ṣọ́ yìí jà púpọ̀ rèé. Ṣé lára ohun tí wọ́n ṣe náà ni pé bí àwọn ọlọ́pàá bá ti ń mú àwọn, bẹ́ẹ̀ làwọn yóò máa dá wàhálà sílẹ̀ sí i, àwọn yóò sì máa dáwó jọ láti gbèjà ara wọn. Ṣọun Ogbomọṣọ fúnra ẹ̀, ọba Emmanuel Láyọ̀dé, sọ pé ọ̀rọ̀ náà bá òun pàápàá lójijì nítorí látìgbà tóun ti jọba, àwọn èèyàn òun kò bínú sóun rí. Gbogbo ohun tí wọ́n bá fẹ́ lòun máa ń ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olówó orí tó ń fìyà jẹ wọ́n yìí ti sọ òun pẹ̀lú wọn dọ̀tá ara wọn. Nígbà tọ́rọ̀ náà di ọ̀ràn gòdògbò báyìí, wọ́n pe ẹni tó jẹ́ olórí àwọn tí wọ́n ń gbowó orí àdúgbò náà, ìyẹn l'Ògbómọ̀ṣọ́ ni o, Michael Adéoyè Adékọ̀yà. Òun fúnra ẹ̀ jẹ́wọ́ ní gbangba pé òun lòun jẹ̀bi ọ̀rọ̀ náà o. Ó lóun kò fún àwọn èèyàn láàyè tó láti wá owó orí náà kó tó di pé òun da àwọn agbowó orí síta pé kí wọ́n máa mú àwọn tí wọn kò bá sanwó náà. Ibi tí wọ́n sì ti ń mú wọn lọ̀rọ̀ náà ti di wàhálà tó sì di ìjà rẹpẹtẹ. Ó ní lóòótọ́ òun lòun pàṣẹ pé káwọn èèyàn náà lọ máa mú àwọn tí wọn kò bá tí ì sanwó orí, àmọ́ òun kò sọ pé kí wọ́n fìyà jẹ wọ́n o. Bẹ́ẹ̀ lòun kò sọ pé kí wọ́n sá wọn sínú oòrùn bí wọ́n ti ṣe. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ọwọ́ òun lọ̀rọ̀ náà ti wọ́ wá. Bóyá nítorí tíjọba Adéyínká Adébáyọ̀ kò tẹ̀lé àbá tí ìgbìmọ̀ Ayọ̀ọ́lá tó wádìí ohun tó ń fa ìjà àwọn àgbẹ̀ àtàwọn tó ń gbowó orí sọ ni o, tàbí nítorí pé níṣe níjọba túbọ̀ ń kó àwọn èèyàn tí wọ́n ń lọ tì wọ́n mọ́lé, tí wọ́n ń fi ọwọ́ líle mú wọn, tí wọ́n sì ń fi tipátipá gbowó orí kiri. Kàkà kí ewé àgbọ̀n dẹ̀ ni kókó ló ń le. Ìjà náà ti wá yí sí Abẹ́òkúta báyìí àti Ìbàdàn pẹ̀lú agbègbè rẹ̀. Ní abúlé Ogun Mákin, àwọn ọlọ́pàá ti tún gba ibẹ̀ lọ. Ṣé wọ́n ti fa wàhálà pẹ̀lú àwọn ọlọ́pàá tẹ́lẹ̀? Àwọn Ṣọja ló sì dá sí kọ́rọ̀ náà tó yanjú díẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń bá àwọn ará Àkọ́rán náà fa wàhálà gidigidi. Ṣùgbọ́n nínú ìbẹ̀rẹ̀ oṣù keje ọdún 1969, wàhálà kan ṣẹlẹ̀ nílùú Àkọ́rán tó ṣe pé ìjọba pàápàá kò rírú ẹ̀ rí. Ọ̀rọ̀ náà sì dohun tíjọba àpapọ̀ pàápàá ń bá wọn dá sí. Ẹgbẹ́ Agbẹkọya bínú ni. Wọ́n ní kíjọba tú gbogbo àwọn èèyàn tí wọ́n ti mú tí wọ́n tì wọ́n mọ́lé sílẹ̀. Bí wọn kò bá sì ti tú wọn sílẹ̀, kí agbowó orí kankan má ṣe dé abúlé kankan nílẹ̀ Yorùbá pé àwọn fẹ́ gbowó orí o. Ẹni tó bá dán wò, wọ́n ní yóò jẹyàn ẹ̀ níṣu. Tàfá Adéoyè fúnra ẹ̀ ló sọ̀rọ̀. Ṣé òun lolórí àwọn Agbẹkọya? Bó sì ti sọ̀rọ̀ tán làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wá kiri. Ìjọba ní kí wọ́n mú un. Àwọn ọlọ́pàá ń wá, àwọn Ṣọja náà ń wá kiri. Ṣùgbọ́n o, Tàfá Adéoyè kò ṣeé mú bẹ́ẹ̀. Nítorí ọ̀rọ̀ yìí gan-an làwọn olówó orí kúkú ṣe gbéra. Wọ́n ní wọn yóò lọ sí Àkọ́rán, níbẹ̀ làwọn yóò ká Tàfá yìí mọ́. Gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n ń wá Tàfá ni wọ́n rò pé Àkọ́rán ni ìlú ẹ̀. Wọn kò mọ̀ pé ọ̀kan nínú àwọn abúlé tó wà nítòsí Àkọ́rán lábúlé tiwọn. Béèyàn bá ti kúrò l'Àkọ́rán tó bá ń lọ sọ́nà Fádá, abúlé kan wà tí wọ́n ń pè ní Adéoyè níbẹ̀.
ibẹ̀ gan labúlé àwọn Tàfá, ìyẹn náà ni wọ́n sì ṣe ń pè é ní Tàfá Adéoyè, orúkọ abúlé wọn ni. Ṣùgbọ́n lọ́jọ́ táwọn agbowó orí yìí wá Tàfá lọ sákànrán, ohun tí wọ́n bá níbẹ̀ kò dáa rárá. Àwọn Tàfá ti múra wọn sílẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n ti sọ pé àwọn kò ní sanwó orí kankan. Àwọn ọlọ́pàá sì ti sọ pé àwọn ń bọ̀ wá bá wọn, àwọn gbọ́dọ̀ gbowó orí àwọn dandan. Bẹ́ẹ̀ làwọn èèyàn náà gbéra lọ́jọ́ kìíní oṣù keje ọdún. Wọ́n kúrò nìbàdàn níbi aago 9, aago 10 kò sì tí ì lù rárá tí wọ́n ti dé ìlú Àkànrán. Ṣùgbọ́n kinní kan ló yà wọ́n lẹ́nu, ìyẹn ni pé bí wọ́n ti ń wo Àkànrán lọ́ọ̀ọ́kán, níṣẹ́ ló dàbí pé ìlú náà ti dahoro. Ṣé àwọn èèyàn náà ti kó gbogbo àwọn ọmọ àtìyàwó wọn lọ sí kọ̀rọ̀ ibì kan tí ẹnikẹ́ni kò mọ̀? Bó bá sì ṣe pé àwọn ọlọ́pàá náà mọ ìwọ̀n ara wọn ni, níṣẹ́ ni wọn ìbá padà sẹ́yìn, nítorí ajá tó bá lọ bá ẹkùn ní bùbá kò sí kírú ajá bẹ́ẹ̀ má fẹ̀jẹ̀wẹ̀. Ilé Tàfá Adéoyè ni wọ́n ti wá bá a. Tàfá olórí ẹgbẹ́ Àgbẹkọya, ó sì jọ pé Tàfá fẹ́ fi hàn àwọn ọmọ ẹgbẹ́ bó ṣe yẹ kí wọ́n máa ṣe àwọn ọlọ́pàá bí wọ́n bá ti dọ́dọ̀ wọn. Nítorí bẹ́ẹ̀, nígbà táwọn ọlọ́pàá dé tí wọn kò rí kinní kan tó jẹ́ àfi àwọn igi ńláńlá táwọn Àgbẹkọya ti gbé dí ojú ọ̀nà, wọ́n bọ́ sílẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn igi náà kúrò. Nígbà tí wọ́n sì dé ìkóríta kan tí wọ́n tún bá igi ńláńlá lójú ọ̀nà ibẹ̀, ìbínú ni wọ́n fi ń kó àwọn igi náà. Níbẹ̀ làwọn ọmọ ogun Àgbẹkọya ti yọ sí wọn. Kò sáàyè àlàyé tàbí ẹjọ́ wẹ́wẹ́. Àwọn ọmọ ogun náà ṣínà ìbọn ṣakabùlà fáwọn ọlọ́pàá, wọ́n sì ń ṣá àwọn tọ́wọ́ wọn bá tẹ̀ nínú wọn ládàá kárakára. Àwọn ọlọ́pàá pàápàá kò rí irú eléyìí rí, wọ́n jà rábúrábú, ṣùgbọ́n kinní ọ̀hún kò jọra wọn rárá. Àwọn ọmọ ogun Àgbẹkọya ta wọ́n yọ. Nígbà tí yóò fi tó wákàtí 2, àwọn ọlọ́pàá 3 ni wọ́n ti sùn tí wọn kò jí mọ́. Wọ́n kú pátápátá ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n kú yìí kò tó àwọn tí wọ́n farapa. Wọ́n ṣá wọn kìtìkìtì àfi bí ẹni tó ń ṣá màálùú tó súnké. Nígbà tí nǹkan náà fẹ́ yíwọ́, àwọn ọlọ́pàá tí wọ́n ráàyè rápálá débi mọ́tò wọn kó sí. Mọ́tò náà fẹ̀yìn rìn, ó yí padà bìrì, ó sì bu eré sọ́nà Ìbàdàn, ó ń sá lọ lẹ́lẹ́lẹ́. Ọ̀pọ̀ àwọn tí wọ́n wá gbowó orí tí wọn kò lè débi mọ́tò mọ́ tí wọ́n fi kán lugbó, àwọn náà ń sá lọ ni o. Inú ìgbẹ́ ni wọ́n sì wà. Ó ní wàhálà míì bá tún dé. Inú bí Adéyínká Adébáyọ̀ tí í ṣe gómìnà, ó sọ̀rọ̀ pẹ̀lú ìbínú. Ó lóun yóò rán àwọn sọ́jà àtàwọn ọlọ́pàá dìgbòlùjà lọ sí Àkànrán. Gbogbo ẹni tí wọ́n bá níbẹ̀ ni wọn yóò sì fi jófin. Ẹni tó bá pa ọba ìlú ti mọ̀ pé òun kò ní í gbé inú ìlú náà mọ́. Bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí fáwọn ará Àkànrán, nítorí nígbà táwọn sọ́jà dé, wọn kò bá ẹnìkan o. Wọ́n kàn ń fẹsẹ̀ halẹ̀ lásán ni, wọ́n sì ń wọ inú igbó káàkiri. Ṣùgbọ́n kò sẹ́nìkan tó gbúròó Tàfá àtàwọn ọmọ ogun ẹ̀. Bẹ́ẹ̀ làwọn sọ́jà yìí àtọlọ́pàá pàápàá dúró síbẹ̀. Nígbà tó sì di alẹ́, àwọn ọmọ ogun Àgbẹkọya tún wá. Wọ́n dáná sun mọ́tò àwọn sọ́jà, wọ́n dáná sun wúruwùru ni, wọ́n bá tún sá lọ. Ìjà Àkànrán yìí ló ń lọ lọ́wọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ tó burú jù lọ nínú ogun yìí ṣẹlẹ̀ lọ́jọ́ 2 oṣù keje ọdún 1969. Ìlú Ògbómọ̀ṣọ́ ni o. Àwọn ọmọ ogun Àgbẹkọya bínú, wọ́n bà nǹkan jẹ́. Lọ́jọ́ náà ni wọ́n bẹ́ Ṣọun Ogbomọṣọ ọba Ọlájídé Ọláyọdé lórí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé orí ọba náà káàkiri Ògbómọ̀ṣọ́ tí kò sì sẹ́nìkan tó lè ṣohunkóhun fún wọn. Nígbà tí wàhálà náà bẹ̀rẹ̀ nígboro, kò sẹ́nìkan tó mọ ohun tó fà á, àfi bí àwọn ọmọ ogun Àgbẹkọya náà ṣe ń rọ́bọ̀ láàfin Ṣọun. Ṣọun kọ́kọ́ rò pé nǹkan kékeré ni, ó fẹ́ yọjú sí wọn, ṣùgbọ́n nígbà tó gbọ́ orin tí wọ́n ń kọ, tí wọ́n ń sọ pé wọn yóò pa òun dànù ni, kíá ló fara ṣoko tó sì sápamọ́. Ìgbà táwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí fọ́ gbogbo nǹkan láàfin, tí wọ́n ń yìnbọn, tí wọ́n ń ṣá gbogbo àwọn tí wọ́n bá rí ládàá, lọ́ba Ọláyọdé tó mọ̀ pé kìnní náà kì í ṣe kékeré. Ó sá jáde, ó sì gba ilé ọ̀kan nínú àwọn ìjòyè rẹ̀ lọ, ó sá pamọ́ síbẹ̀. Ṣùgbọ́n àwọn Àgbẹkọya náà lé e délé ọ̀hún, wọ́n sì sọ fún ìjòyè náà pé kó yọ Ṣọun jáde nílé o. Wọ́n ní kó lé Ṣọun jáde o, bí bẹ́ẹ̀ kọ́ àwọn méjèèjì làwọn yóò pa o. Ńlọkùnrin ìjòyè náà bá bẹ́ jáde, ó sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, nítorí níṣe làwọn Àgbẹkọya ní kó fọwọ́ fa etí ẹ̀ kó máa sá lọ, bí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run yóò máa polówó fóun náà ní kíákíá. Bí ìjòyè náà ti sá lọ tó sá kúrò nílé, làwọn ọmọ ogun Àgbẹkọya náà wọlé, tí wọ́n sì fa ọba Ọlájídé Ọláyọdé jáde. Bí wọ́n ti fà á jáde ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣá a ládàá, wọ́n sì ṣá a ládàá títí tí wọ́n fi ṣá a pa.
bí wọ́n ti ṣá apá tán ni wọ́n súnmọ́ tí wọ́n sì gé orí rẹ̀. Wọ́n gbé orí ẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé e kiri àárín ìlú. Wọ́n ń kọrin ogun jíjà bí wọ́n ti ń lọ. Bẹ́ẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ wàhálà yìí ni wọ́n ti já gbogbo tẹlifóònù tó wọ Ògbómọ̀ṣọ́. Ó sì ṣòro kẹ́nikẹ́ni tó lè pe ẹnìkan. Bẹ́ẹ̀ náà ni wọ́n gbégi dínà ní ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́. Kò sí ẹnikẹ́ni tó lè kọjá. Ó pẹ́ káwọn ọlọ́pàá àti Ṣọja tó dé o. Nígbà tí wọn yóò sì fi dé, nǹkan ti bàjẹ́ kọjá àtúnṣe. Ọmọ kékeré ni ọba Ọláyọdé yìí nígbà tí wọ́n pa á. Kò tí ì pé ọmọ 50 ọdún rárá, nítorí ọdún 1921 ni wọ́n bí i. Ọjọ́ 22 oṣù keje ọdún 1966 ni wọ́n sì fi jẹ Ṣọun Ogbomọṣọ. Adékúnlé Fájuyì ló fún un ní ọ̀pá àṣẹ. Ìyàwó 10 àti ọmọ 12 ló gbẹ̀yìn rẹ̀. Ayẹyẹ tó sì ṣe gbẹ̀yìn kí wọ́n tó pa á yìí ni nígbà tó fi Benjamin Adékúnlé jẹ aṣípa ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo eléyìí jẹ́ kí ikú rẹ̀ ká ìjọba àtàwọn èèyàn lára. Ìjọba ológun sì ṣa ọ̀pọ̀ èèyàn ní Ògbómọ̀ṣọ́. Bákan náà ni wọ́n kéde orúkọ Tàfá Adéoyè fáyé. Wọ́n ń wá a lójú méjèèjì, ṣùgbọ́n ẹnìkan ò rí Tàfá o. Bí wọ́n ti ń dárò Ṣọ̀ún tí wọ́n sì ń wá Tàfá, bẹ́ẹ̀ ni wàhálà míì tún ṣẹlẹ̀ lọ́nà Àkùfò, níbi tí wọ́n ti ṣá olóyè kan pa pátápátá tí wọ́n sì dáná sun ilé àwọn tí wọ́n rò pé wọ́n ń gbè lẹ́yìn ìjọba. Ìjà Àkùfò náà sì tún kó jìnnìjìnnì bá àwọn ọlọ́pàá. Kíá ni wọ́n ti rán àwọn sọ́jà lọ síbẹ̀. Àwọn náà múra ogun. Nígbà tí yóò fi di inú oṣù kẹsàn-án ọdún 1969, àwọn èèyàn tí wọ́n ti wà lẹ́wọ̀n nínú àwọn tí wọ́n ń pera wọn lọ́mọ Àgbẹkọya yóò tó 2,000 dáadáa. Ọgbà ẹ̀wọ̀n kún dẹ́nu láti Agodi títí dé Ìyágbọ̀nkú ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o, ìjà àkọ́ràn ò torí ẹ̀ dáwọ́ dúró. Wàhálà ń lọ níbẹ̀. Àti Ṣọja àti àwọn ọmọ Àgbẹkọya wọ́n dojú ìjà burúkú kọra wọn. Bẹ́ẹ̀ náà ni l'Ógbómọ̀ṣọ́, kíní ọ̀hún ò tí ì dẹ̀rọ̀ rárá ni. Ẹ tún pàdé wa láìpẹ́ fún ìtàn ogun Àgbẹkọya nílẹ̀ Yorùbá. Ogun ńlá kan tó le ní o. Yẹmí Ògúnyẹmí ló ṣe àkójọpọ̀ ìtàn náà fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.